inú bíbí ń fi sẹ́ mìíràn o ẹ̀dọ̀ fùfù ń ọ̀bẹ ọlọ́wẹ̀ orí adẹ́tù abìwà pẹ̀lẹ́ wọ́n ní ọmọ àlè èèyàn ní rínú tí kìí bí ọmọ àlè èèyàn ni wọ́n bẹ̀ tí kìí gbọ́ o adíá fún Abigaili eléyìí tó jẹ́ ọmọ 30 ọdún tó gún alájọgbélé rẹ̀ ọmọ ọdún 12 tó gún lọ́bẹ pa níbo lè ti ṣẹlẹ̀ akúdédéwé ojú tó ń wò mí àti etí tó ń gbọ́ mi ẹ káàbọ̀ sí ìkànnì Àtẹnudíjọ́ TV níbi tí ẹ ti máa ń gbọ́ ìròyìn àti àwọn ètò lọ́kan òjọ̀kan tòní la tó mú dé ìròyìn tó ń gbóná yàjóyàjó láti ojú ìwé ìròyìn Daily Post tí ó jáde lóòrọ̀ yìí ó ní ìròyìn ti jáde o Rivers State nílẹ̀ ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Rivers lọ́hùn níbi tí a pè ní Romeo Dara ní Obio Akpo Local Government ní Rivers State ibẹ̀ ní ilé ti ṣẹlẹ̀ ibẹ̀ ní Abigaili ìyá 30 ọdún tó ti gún alájọgbélé rẹ̀ Olú Èbùbè ní orúkọ ọmọ náà tó jẹ́ ọmọ ọdún 12 tó gún lọ́bẹ pa according to ohun tí ẹ̀gbọ́n rẹ̀ Olúchi tó sọ fún àwọn ọlọ́pàá ó ní ẹ wò ẹ̀yin ọlọ́pàá ẹ jọ̀ọ́ o n tó ṣẹlẹ̀ lélẹ́yìí àbúrò mi eléyìí tó jẹ́ Olú Èbùbè ó ní òun sọ pé kó máa fọ àwo ní iwájú ìta ní àpátímẹ́ǹtì tàwọn kó tó di wípé ìyá Abigaili táwọn wí yìí àpátímẹ́ǹtì kejì ló dẹ̀ ń gbé o ó wá fẹ́ lọ pọnmi ló bá rí àbúrò òun Olú Èbùbè níbi tó ti ń fọ àwo ní ìta ó wá ń sọ fún ọmọ náà wípé omi tó ń dà sílẹ̀ ibi tó ti ń fọ àwo yẹn kọ́ ọ yá tètè gbá kúrò ní o kí n tó dé láti ibi tí mo ti lọ pọn omi bí bẹ́ẹ̀ kọ́ nǹkan mi ò gbowó gbàdúgbàdú ó gbowó àgbàdo lọ́wọ́ rẹ o bẹ́ẹ̀ ni ìyá yìí bá lọ pọnmi nígbà tó máa dé ọmọ yìí ó tí ì fọ àwo tán ó tún sọ fún un pé tí mo bá tún padà bá ọ ń bẹ̀ níbi tó ti ń fọ àwo yìí tó o bá tí ì gbá omi tó dà ilẹ̀ yìí wàhálà ó ṣẹlẹ̀ pẹ̀lú rẹ o ìyá yìí tún lọ nígbà tó máa fi padà dé ọmọ yìí ti fọ àwo tán àwo tó wà lọ́wọ́ ẹ̀ kìràtìkà ní tí ìyá yìí ti rí wípé ó tí ì fọ àwo yìí náà ó tí ì gba ilẹ̀ yìí náà lọ́ba lè kìràkìtà ó gbódìnú yàrá àwọn ọmọ Olú Èbùbè yìí ó bò mọ́lẹ̀ ńbẹ̀ ó lu ọmọ yìí bíi kúkú bíi yíyẹ àwọn ará àdúgbò àwọn tájọ ń gbé níbẹ̀ wọ́n bẹ̀ ìyá yìí títí pé ìyá ẹ má bínú ọmọ yìí ó gba omi yìí nǹkan kékeré ni tó bá ti ṣe tẹ́ǹsì yóò mú ìgbálẹ̀ yóò wá gba ìyá yìí bá bínú ó bínú wọ inú yàrá rẹ̀ lọ ká tó wí ká tó fọ̀ ọmọ táwọn wí tí a pè ní Olú Èbùbè ọmọ yìí ti mú ìgbálẹ̀ ó bọ́ sí iwájú ìta níwájú àpátímẹ́ǹtì níbi tó ti fọ àwo ọmọ yìí wá ń gbá ilẹ̀ ó ń gbá omi tó dà sílẹ̀ ó ń gbá kúrò bẹ́ẹ̀ ni ìyá yìí a ò mọ̀ pé àṣẹ ìbínú ọ̀mọ̀ pé ẹlẹ́sẹ̀ olówó òun ọ̀lẹ́sẹ̀ ńlẹ̀ ṣe ni ìyá yìí jáde láti inú ilé pẹ̀lú ọ̀bẹ lọ́wọ́ rẹ̀ o èyí ṣe ọ̀rọ̀ yìí àbí mi ká tó wí á tó fọ̀ ó di ṣọ̀kọ̀ ó ti gún Olú Èbùbè ó ti gún ní ọ̀bẹ o kí leléyìí ni wọ́n bá yára pé ọlọ́pàá ní àgọ́ ọlọ́pàá tó jẹ́ police headquarter ní ti Rivers State lọ́hùn wọ́n pè kókó ya máa bọ̀ kí wọ́n bá wọn dá sí o nígbà tó máa fi gbé ọmọ yìí dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn nígbà tó ń dé ilé ìwòsàn ọmọ yìí ti gbé ẹ̀mí mì eléyìí ni ọ̀gá ọlọ́pàá tí a pe orúkọ rẹ̀ tó jẹ́ alukoro ọ̀gá ọlọ́pàá Grace Iringe Koko ní orúkọ ìyá yìí tó jẹ́ ọ̀gá ọlọ́pàá yìí wọ́n ti pè é pé kó wá bá wọn dá sí ọ̀rọ̀ yìí ilé ìwòsàn níbi tí wọ́n ti ń tọ́jú ọmọ yìí ó rí wípé ọmọ yìí ti gbẹ̀mí mì ṣùgbọ́n ọ̀bẹ tí ìyá yìí fi gún kódà ó kán mọ́ ní ara wọ́n wá wò pé dókítà wọ́n ní ọ̀bẹ kán mọ́ ọmọ yìí lára ó ní bẹ́ẹ̀ ní lóòótọ́ ó ní ó yọ ó fi hàn ọ̀gá ọlọ́pàá tí à ń pèrí ìyá yìí ó ti wà ní police head command níbi tó ti ń ṣẹ́jú pàkópàkó tí wọ́n ti tán láti gbé lọ sí ilé ẹjọ́ ìyá yìí ó ti dá ọ̀nà bọ̀ rẹ̀ lọ́rùn látàrí pé wọ́n bẹ̀ẹ́ títí kò gbọ́ wọn ní ọmọ àlè ní rínú tí kì í bí ọmọ àlè èèyàn òní wọ́n bẹ̀ tí kì í gbọ́ torí náà gbogbo ojú tó ń wò mí etí tó ń gbọ́ mi bá a bá yá ají lòórọ̀ káyà máa bẹ Olódùmarè wípé inú bíbí ń òfìsẹ́ mìíràn o ẹ̀dọ̀ fùfù ń ọ̀bẹ ọlọ́wẹ̀ orí adẹ́tù abìwà pẹ̀lẹ́ torí ìdí èyí gbogbo ojú tó ń wò mí etí tó ń gbọ́ mi ẹ bá wa ṣíà ìròyìn yìí ká fi kọ́gbọ́n o gbogbo wa wípé bá a bá ń bínú bí wọ́n bá ń bẹ̀ wá káyà máa gbọ́ Abigaili ìyá 30 ọdún ó ti gba ẹ̀mí ọmọ ọlọ́mọ Olú Èbùbè tó jẹ́ ọmọ ọdún 12 nítorí ọ̀rọ̀ tí ò tó nǹkan ọ̀rọ̀ pé afọ àwo àdámisílẹ̀ a ò dámisílẹ̀ ló dá wàhálà alẹ̀ bọ ìyá Abigaili lọ́rùn tó sì pa ọmọ ọlọ́mọ dànù níbí ni a ó dúró sí lórí ìròyìn ilé tí a kà lójú ìwò ní tí a kà sí etí ìgbọ́ yín tó jáde ní inú ìwé ìròyìn Daily Post ní òwúrọ̀ yìí títí a ó tún fi pàdé ní orí àkọ́tún ètò orúkọ tèmi ò mọ̀ yípadà Àtẹnudíjọ́ ní ìkànnì Àtẹnudíjọ́ TV ó dìgbà.